Ah, ìlú Ìṣẹ̀yìn náà ni a wà lọ́wọ́lọ́wọ́ báyìí láti Saki, Ìgbẹ́tì, Òkè-ò, Ìlérò, gbogbo zone tó wà ní òkè Ògùn pátápátá náà ni a ti ń lọ báyìí. A lọ sí Ọ̀yọ́, a ti lọ bá àwọn ìyókù wa ní Randa. Central Mosque ìlú Ìṣẹ̀yìn lélẹ̀. Òní ni ọjọ́ kejìlélógún oṣù keje ọdún 2025 tá a wà nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìṣẹ̀yìn láti máa bá mi. Koiki Media bringing the work closer to your doorstep. Mo láyọ̀ láti fi àwọn èèyàn wa hàn yín nínú mútò. Àwọn tí Saki lẹ̀ ń wò yìí. Koiki Media bringing the work closer to your doorstep. Òní ni ọjọ́ kejìlélógún oṣù keje 2025 tí à ń lọ sí ìlú Ọ̀yọ́ láti lọ bá bàbá wa kábíyèsí Aláàfin Aláṣẹ Kejì Òrìṣà láti lọ bá wọn ṣe ìpàdé lórí àwọn ètò ààbò fún ilẹ̀ Kóòtù Òjìrè. Eléyìí ni a gbìyànjú láti lọ ṣe pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Àwọn tí Saki lẹ̀ ń wòye Saki West Local Government Ifelodun Apapo. Ìgbà tí a bá dé Randa ní Ìṣẹ̀yìn, a máa fi àwọn lẹ́wà wọ̀nyí.
Bàbá àdúrà gbàdúrà orí àdúrà ló lè ṣe o. Àwọn èèyàn wá lọ sílẹ̀ nípa àwọn èèyàn wa ní ẹ̀ ń wò yìí ẹ jẹ́ kí a sọ̀kalẹ̀ nínú mọ́tò yìí. Bámi sílẹ̀kùn yẹn. Bẹ́ẹ̀ni Koiki Media bring the work closer to your doorstep. A ti wà ní ìlú Ìṣẹ́yìn báyìí, ní Randa Ìṣẹ́yìn la wà rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Tí ẹ bá ń wo àwọn mọ́tò gbọ̀ngbọ̀rọ̀ yẹ́rí pé àwọn èèyàn wá ti ń sọ̀kalẹ̀ níbẹ̀. Àwọn èèyàn wa náà nìyẹn ń wò yìí. Àwọn ẹgbẹ́ Ifelodun àpapọ̀ ọmọ Yorùbá. Koiki Media bring the work closer to your doorstep. Koiki Media bring the work closer to your doorstep. Àwọn èèyàn sì wà ní wọ́n yóò tún wà ní lọ́wọ́ báyìí. Wọ́n bá wọ̀ ọ́ máa bọ̀ ọ́. Ìyá àgbà. Tí wọ́n á lọ lọ́wọ́ rẹ̀. ẹbí wọn bọ̀ wọ́n wọ̀ ní ẹni bọ́dún mọ́tò. Ara wọn náà ní mọ́tò tó lọ sí Hello? Okay, Àwọn èèyàn wa náà súnre o. That's your doorstep.
Koiki Media bring what you have to just say àwọn yẹn wá náà ni ẹ ń wò nínú mọ́tò yìí láti Ìbàràpá àwọn Ìbàràpá lẹ́ ń wò yìí àwọn Ìbàràpá rèé. Àwọn èèyàn wa láti Ìbàràpá pẹ̀lú àwa tí a jẹ́ Òkè Ògùn zone local government méje láti Òkè Ògùn náà ló sì ń jáde lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn yòókù náà ti ń bọ̀ lẹ́yìn pẹ̀lú àwọn Ìbàràpá. Ìsanyìn bíbà yìí ní Randa yìí òun ni ó jẹ́ oríta tí gbogbo wa ti sọ pé kí á pàdé láti máa bọ̀ wá sí ìlú Ọ̀yọ́ ká lè jọ kọ́wọ́rìn papọ̀ at the same time lẹ́ẹ̀kan ṣoṣo. Ìdí nìyí tí ẹ fi rí wa ní bíbà yìí tó fi dàbí ká ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn èèyàn wa wọ́n dúró síbí àwa jọ múfù papọ̀ nígbà tí àwọn yòókù náà bá ti dé bí àwọn náà ti fẹ́ dọ́dọ̀ wá ń bíbà yìí Koiki Media bring what closer to your doorstep. Àwọn èèyàn wa náà tún ń bọ̀ yìí. Koiki Media bring what closer to your doorstep. Àwọn èèyàn tí mo fi ń hàn wá ẹ̀ àwọn èèyàn wa náà ni gbogbo àwọn ẹni tí ẹ̀ ń wò yìí gbogbo mọ́tò tí ẹ̀ ń wò yìí àwọn èèyàn wa pátápátá náà ni wọ́n. Àwọn èèyàn wa láti ìlú Ìbàràpá àwọn ni ẹ̀ ń wò nínú mọ́tò yìí. Koiki Media bring what closer to your doorstep.
easy. Yes, sir. Yes. Àwọn aládèdè wa ni o. Ibo lẹ Àwọn ti tí wá. Iwajowa local government, àwọn ni ẹ̀ ń wò yìí. Àwọn ayọ̀lẹ̀jì wa ní pẹ̀lú chairman wa láti Iwajowa. Bàbá ńkọ́? Abọ́rẹ̀ wa ni. Iwajowa. Àwọn bàbá wa ni. Láti Iwajowa. Bàbá ńkọ́? Sẹ́kẹ́tì wa ni látòkè òkè. Àwọn aṣáàbọ̀ ní àwọn ẹjọ́ mi ní èdè ìdàdúgbò èdè kélò ní akẹ́sà pa òdì kélò. Bàbá wa tí ẹ wò yìí, bàbá wa tí a lọ físítì ní ìlú Sámọ, àwọn ilẹ̀ ń wò yìí, nígbà yẹn ní Ọlọ́run, ẹ rí i pé ọlọ́fà bẹ́ẹ̀ náà sì ní lọ́dún yìí náà, lágbára Ọlọ́run, ìṣọ̀kan náà. Ọlọ́run máa fún iṣẹ́. Ibi òbí náà rí kẹ́ o. Ebe yẹn bí lọ tẹ̀bí wọn mọ o. Ìgbé mi kò yàn Fúlàní Fúlàní wọn ìṣe ìgbìdí wọn ti páyé òkú lọ́dún nísì. Ọlọ́run ti ṣe wọn bẹ́ẹ̀. Koiki Media bringing what to interested. Láti ẹlẹ́ẹ̀kọ́ tó Iwajowa. Sẹ́kẹ́tì ní láti Iwajowa. Abọ́rẹ̀ wa ni. Abọ́rẹ̀. Ogbó. Ọ̀gá mi, ogbó. Báwo ni kí ni ẹ̀ bá a mú dání? Ayọ̀ ya wèrè rí. Mélòó lẹ mú wá? Méjèèjì àtọ̀tọ̀. Ìrẹsì bá a kó bá náà wà dání. Ọbẹ̀ wo? Ìbẹ̀ ìyá mi jẹ pé níbo ni ọkàn náà yìí níbo ni bánà yìí wà. Àgá mi, wọ́n rí kà. Ẹ̀sà ẹ̀kọ́ ìta. Ló ṣe fóònù yín jẹ. Mẹ́kọ̀ọ́ mẹ́ta. Barisa. Yes, sir. Koiki Media bringing what to Atisbo. Káàkiri ayé ẹ wà láìwò ní ọwọ́ ìjọba yìí ẹ̀sìn àti fẹ́ gbé láti Ìsẹ́yìn báyìí o tó oyè Ogun ṣe títí wá ń bí Yorùbá wa látòkè Ògùn àwọn Ìbàràpá náà díẹ̀ tó àti ń bọ̀ wá pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run ẹ máa retí wa lọ́yọ̀ọ́ yọrọrùn ní o ọ̀rẹ́ ló sì já sí àlọ́rí àbọ̀ rẹ o ẹ̀sìn ọ̀gá wa ẹ kúṣẹ́ Ọlọ́run níjọba jẹ. Ní báyìí a ó tún máa bó bá ṣe ń lọ bá bá ṣe ń rin ìrìn àjò lọ a máa fi hàn wá gbogbo eré gbogbo ó tún di Ọ̀yọ́ báyìí a ti fẹ́ gbéra kúrò ní Ìsẹ́yìn lọ́wọ́ báyìí. Mo kí gbogbo àwọn ọmọ kóòtù òjìrè gbogbo àwọn ọmọ aládé tí wà fún ọ̀rọ̀ ọdún
a kò fẹ́ ìran wa tí a bá wòwe ní ọjọ́ kejìlélógún oṣù kejì 2025 àwọn ọmọ Yorùbá àtàtà a jáde lógúnlógún a jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n láti lọ́ọ́ ṣe ìpín ìwà ńlẹ́ o fún bàbá wa Saki aláyélúwà gẹ́gẹ́ bí bàbá àwọn ọmọ Yorùbá àtàtà láti kí wọn kú orí kádún láti fi kí wọn kú ayẹyẹ orí ìtẹ́ bàbá wọn tí wọ́n dé láti jẹ́ kí wọ́n mọ̀ pé gbogbo àwọn ọmọ tá a jọ máa aládé àwọn ọmọ kéèké òjìrè à ń bá wọn lọ yìí jẹ́ nǹkan pàtàkì tí gbogbo wa fi túyáyá àti túyáyá jáde lẹ́nu a wà ní inú ìlú Ìṣẹ́yìn báyìí a wà lójú ọ̀nà à ń lọ sí ìlú aláàfin tí a bá ti délùú Ọ̀yọ́ a máa fi tó gbogbo àwọn ọmọ kéèké sí ilé tí àpáta ẹ̀yìn àdúgbò wọn sì wà sí. Kí ni Gabriel wọ́n tó Saki lọ́dọ̀ stẹ̀? Commandant wa láti ọjọ́ tí Ogun sọ. Hello. Àwọn ni owó yìí. Hello. Thank you. God bless you. Yeah.